Fuji superstar Alhaji Abbas Akande tí wọ́n mọ̀ sí Obesere náà ló ti ṣàlàyé ohun tí àwọn ọmọ dìgbòlugi àwọn tóògì tí wọ́n fojú wọn rí nígbà tí wọ́n àtáàkì wọn ní Òkìtìpupa ní ìpínlẹ̀ Ondo. Burial ceremony kan ni wọ́n ní Obesere lọ níbi kan tí wọ́n ń pè ní government field lókìtìpupa. Wọ́n ní wọ́n sì ti ṣetán láti dá àwọn èèyàn lára yá pẹ̀lú orin. Bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ gànfẹ́ yìí ni wọ́n ya wọlé tí wọ́n sì àtáàkì wọn. Wọ́n ní kan náà àwọn ọmọ band boys wọn yẹn náà ni ó sọ pé wọ́n stab òun, pé wọ́n gún òun ní ìgúnkúngún. Ẹ̀yin èèyàn wa, ẹ̀rí pé ó lágbára ọ̀rọ̀ àwọn ọmọ ọ̀tá tí wọ́n yàbò àwọn báǹdì Abbas Akande Obesere. Eléyìí lágbára o. Àmọ́ Obesere nínú àtẹ̀jáde kan tí ó wáyé láti ọ̀dọ̀ media manager tí wọ́n pè ní Ayọ̀ńlá Obesere Authentic ló sọ ó ní lẹ́yìn ìgbà tí Alhaji Abbas Akande Obesere pé tí wọ́n parí eré tán níbi tí wọ́n ti fẹ́ kúrò níbi tí wọ́n ti ṣeré náà ni àwọn ọmọ gànfẹ́ yìí tó pọ̀ rẹpẹtẹ ni wọ́n bá tún yí gbogbo àyíká yẹn ká tí wọ́n fẹ́ ṣiṣẹ́ láabi. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní pé àwọn kan wọ́n kóra wọn jọ, wọ́n dúró síbi tí àwọn wà. Ìyẹn media manager Obesere ló fọ̀rọ̀ yìí lẹ̀. Wọ́n nítorí pé àwọn ń gbé báàgì owó dání tó ṣe ní láti jẹ́ pé ọ̀rọ̀ owó yẹn náà ló jẹ́ kí wọ́n gádà síbẹ̀. Wọ́n ní gbogbo ìgbìyànjú láti kúrò láì fa wàhálà pé àtàwọn àti Obesere pé àwọn ò gbà fáwọn pé ìbínú ni wọ́n fi kojú àwọn láti ṣe àwọn ní jàǹbá tí wọ́n sì sọ wípé àfi dandan kí wọ́n gbé owó wọn gbé lé àwọn ọmọ gànfẹ́ yìí lọ́wọ́. Pé àwọn sì kọ̀ pé láéláé o, pé iṣẹ́ táwọn ti ń ṣe látàárọ̀ kó tó di pé ìjà bẹ́ sílẹ̀ ló ní ràbájì gan. Ẹ̀yin èèyàn wa, wọ́n nígbà tí gbogbo wàhálà yìí ṣẹlẹ̀ náà ni media manager yìí sọ pé wọ́n ná òun o, wọ́n lu òun o, àlùbami, wọ́n lu òun ní àlùṣeléṣe, kódà wọ́n dislocate apá òun. Bẹ́ẹ̀ ni pé wọ́n gé apá òun bákan níbi tí ó ti ń bá wọn jí ìjàkadì. Kódà wọ́n tún fi ọ̀bẹ gún òun níbi tí òun ti fẹ́ sá wọnú ọkọ̀. Wọ́n ní òun ò lè sọ bí bọ́n ṣe gún òun tó, bó ṣe lágbára tó, pé àmọ́ inú ìrora lòun wà yìí o, inú ìrora tó lágbára. Ẹ̀yin èèyàn wa, nǹkan bẹ́ẹ̀ o, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí media manager yìí sọ, ó ní àwọn ọmọ gànfẹ́ ó ní wọ́n overpower àwọn, wọ́n sì gbé báàgì owó lọ. Ó mà ṣe o. Gbogbo owó tí wọ́n ti gbà ní gbogbo ibi eré tán ṣe níbi burial ceremony lókìtìpupa àwọn náà ni media manager yẹn ṣàlàyé. Ó ní lójú kan náà ni àwọn gúrùpù míì bá tún dé ni wọ́n bá tún ra Obesere gbá lọ́ra mú, ìyẹn Alhaji Obesere. Wípé kódà Alhaji Obesere ti ń gbìyànjú láti pẹ̀tù sí wọn nípa ẹ ṣe sùúrù, ṣe bí lórí owó náà ni pé káwọn tiẹ̀ fún wọn lówó. Ṣùgbọ́n wọ́n kọ̀ jálẹ̀ o, pé àmọ́ bákan àwọn ṣáà rí pé àwọn gbé Alhaji, àwọn rí pé wọ́n wọnú mọ́tò kó tó di pé àwọn láti sá àsálà fún ẹ̀mí àwọn. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí lágbára o. Ní media manager wa ní àwọn irú nǹkan báyìí àwọn ò fẹ́ rárá o, pé nǹkan burúkú gbáà ni. Pé báwo ni àwọn ọmọ gànfẹ́ ṣe máa yabo àwọn òṣèré àti àwọn band boys kódà níbi tí wọ́n ti ń ṣe ìsìnkú. Irú nǹkan báyẹn kò jọjú rárá. Ẹ̀yin èèyàn wa, lórí ọ̀rọ̀ yìí náà láti wá gbọ́ tí media manager sọ pé wọ́n ti gbé ìgbésẹ̀ o, pé àwọn ti fi ọ̀rọ̀ yìí àwọn ti fi tó àwọn ọlọ́pàá Òkìtìpupa létí o. Àwọn sì ti pe gbogbo àwọn tọ́rọ̀ kàn pé àfi kí wọ́n wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ yìí, kan rí pé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ọ̀rọ̀ yìí náà ni kí wọ́n fi ojú wọn ba ilé ẹjọ́. Obesere dúpẹ́ púpọ̀ fún gbogbo ìrànlọ́wọ́ tí àwọn tọ́rọ̀ kàn, wípé àwọn ìjọba tí Òkìtìpupa, àwọn tí tó jẹ́ authority ń bẹ, ó dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀. Gẹ́gẹ́ bá a sì ti gbọ́ nínú àwọn ìròyìn kan tó jáde, wọ́n ní lára àwọn afurasí tó lọ́wọ́ nínú gbogbo ọ̀rọ̀ yìí náà ti mú méjì nínú wọn. Ẹ̀yin èèyàn wa,
ọ̀rọ̀ rèé o kí lẹ rí sí ẹ dá sí ẹ drop comment and remember to like share and follow us. Thanks for watching. Náà lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí.